pẹ̀lú dùnú lára wa ìkúnlẹ̀ láàbàkà ara mi láṣọ lè dé bí brat ara mi orin lọ́wọ́. àti dúpẹ́ pé lọ́dún tó kọjá ọ́ nǹkan mi là báyìí làbá bí. 2023 gbogbo arájọmọ nǹkan mi làbá bí o. lọ́dún yẹn Alábí Pasuma nǹkan mi làtúbà ń bí. ìyá 2023 nǹkan mi làbá bí làbá ń bí. ìyá 2024 àdúgbò ìjìbá nǹkan mi làtúbà ń bí o làbàkà àbí omi ṣe ọlọ́run. all stations settle. All stations settle. Gbogbo ẹ̀ ti da Kúnlé Àbákà kò sí o kò sí jà kò sí wàhálà Kúnlé Àbákà làbí o ẹ ṣe ara ó ti wà bó ṣe kó wà gbogbo nǹkan ti wà létòlétò pírẹsidẹ́ntì Musiliu Oyomaki congratulations Àyìndé Olúọmọ ọmọ àgbẹ̀ bí tókùn jẹ́sí à aláhùn bẹ́ lẹ́yìn yẹn Àyìndé àwọn èèyàn bẹ́ lẹ́yìn yẹn Musiliu president ìyẹn ní Nàìjíríà NURTW of national progress the same Musitama Seko òjìbọ́ ẹ̀ ọgbẹ́ tí ṣe àmánà ní èkó bí extension state lábá ẹ̀ka ló bá tán egungun tó bá tèmi ó bàrà yọ ọmọkò àdìsá egungun tó bá tèmi ó bàrà yọ ọmọkò ẹ̀tọ́ àti gbọ́mí nìtẹ̀ ó tẹ̀lé Musiliu ó tẹ̀lé jáwé kúrẹ̀ àdìsá pé ẹ ṣe kò sà ẹ ṣe kò sà ẹ ṣe kò sà ẹ ṣe kò sà ẹ bá ṣe kò sà ẹ bá ṣe kò sà ẹ bá ṣe kò sà ẹ ṣe kò sà ọmọ àti sọ̀rọ̀ àdìsá.
ṣọlọ àdúgbò àti fàṣìkò jẹ́ ọlọ́mọ bàbá tó pé bọ́dọ̀dún tó kọ̀ káàtúlẹ̀ wá o káàtúlẹ̀ wá làwọn yàrá sí òwe lọ́wọ́ bá pé lálá fi ara o látẹ̀lẹ́ sẹ́wọ̀n ẹgbẹ́ kó jẹ́ ayẹyẹ àti sọ́ra olú ọmọ tó ń dábú sí ní o bàbá ti méjì ọ̀gá wa dọ̀gba wa gbogbo ọmọ onímọ́tò all national progress nínú Nàìjíríà wọn kì í gbé bẹ́ẹ̀ sí ọba tó wọ́n pẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn òun lágbára àgbàgbọ́dá. Wọ́n pẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn òun lágbára àgbàgbọ́dá. Wọ́n kì í gbé bẹ́ẹ̀ sẹ́wọ̀n lágbára àgbàgbọ́dá. Wọ́n pẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn òun lágbára àgbàgbọ́dá. Gbọ́dọ̀ bá sọ́jà gbọ́. Paso las becas, paso allá. Paso ya se me olvidó, me enamoré. Ahora soy gigante. Oníyẹ́ni yóò ṣe sáfù àwọn ọlọ́bí ti bá oníyẹ́ni yóò ṣe sáfù ojoojúmọ́ láti ẹ̀fọ́ ẹ̀sìn àwọn tó lẹ́wà pọ̀ ọ̀dọ́ kàdúrà. Your president, to accept President Jagaba Bola Ahmed Tinubu, President of the nation, Jagaba Bola Ahmed Tinubu. Àwọn ọmọ àyànjú ẹ̀ pé kí pírẹsidẹ̀ntì kò lọ bá Mùsùlùmí pé kí Mùsùlùmí ò ní pírẹsidẹ̀ntì pé ẹbí tá a bá ṣe kò sí ẹ̀ o níyẹn lè kó fẹ́ ní àgbẹ̀ ọkùnrin. Ẹ ṣe president of the nation tẹ́ ẹ bá àyànjú ẹ̀ torí tó ṣẹlẹ̀ lọ́dún tó kọjá. Bàbá sọ pé ó máa tètè sẹ́tù láti gbogbo wọn náà máa jíyàn torí bó ṣe ń lọ nígbà ẹgbà so December 26 ọdún tó kọjá ó yí eruku lálá kúlẹ̀ lọ́gbàdàn ní àlàyé ẹ̀kọ́ àdúgbò yóò ní àbáyàbá ṣá ẹsẹ̀ gbogbo ẹ̀ ti sẹ́tù gbogbo ẹ̀ ti wà ní nọ́mà. Otu ani noma kule abaka, la meshala. Ewo jagbadua, shawa bo MC, oja jogi president. Iro konti no shurata shurani member. Ega babadua. Ó lè ṣiṣẹ́ tó yẹ kó ṣe máa tó àlàáfíà ìdùnnú ayọ̀ ní kó fi ṣe ẹ̀mí gbogbo ó lè lọ́ọ́ bá jọpọ̀ àlàáfíà ẹ̀ máa bá tọrọ mọ́. Ẹ ṣàdúrà kó sì ká fa ṣègò mẹ́kọ̀ọ́ ní kó kékeré ó ní ìjọba kó ṣe òkú ilé àbájá ó kéré nísàlẹ̀. Ẹ̀wọ̀n pé Tinubu ló ní Sanwó-Olú òkè ló ní ìsàlẹ̀ ìsàlẹ̀ àtòkè bá ti di kọ́ wọ́n kí àtìsàlẹ̀ bá ti pa ọ́ pọ̀ kò séwu kú lẹ́nu abáyọ̀ ní àlàjẹ́ ẹ̀ lọ.
gbàdúrà fún ìṣègùn gbogbo lẹ́ni ìfọ̀dọ̀ kò fi ṣèjọba ìkó ìgbogbo ẹ̀ máa dá gómìnà Babájídé Sanwó-Olú ẹ̀ṣẹ́ àdúpẹ́ ẹ̀yin náà àtàwọn executive members sí government official Lagos State gbogbo ilé ẹ̀ bá wà dá sí ní gbogbo ẹ̀ṣọ́ rọrùn àdúpẹ́ His Excellency Lagos State Babájídé Sanwó-Olú àdá ilé àbájá nígbà àwọn sí ẹ̀ṣọ́. Àìdí àgbẹ̀ ooo olùkọ́ ìpínlẹ̀ ìpínlẹ̀ wájà rẹ̀ mo ti ní ìwé olùkọ́ ìpínlẹ̀ wájà rẹ̀ ìrọ̀lẹ́ lọ́dọ́ nípa wọn sáré wájà rẹ̀. Báṣe máa ṣó ní ilé màá sọ. Òbí adé o, gbogbo wa la níbi ìlọ́ọ̀lẹ̀. Ọ̀rọ̀ Musiliu ò jẹ́ bá òun àlògbé wa débi. Pàtàkì lọ́mọ yẹn níwájú ọlọ́wọ́ ọba èèyàn pàtàkì ní. Lọ́gbà lọ́bí wọn pọ̀ èèyàn pàtàkì lójú àwọn aṣọ lójú ẹ̀jẹ̀ èèyàn pàtàkì ní lójú ẹ̀mí lọ́lọ́run dá sí ayé ọmọ àtàtà ní. ìyẹn ló mú kọ́kọ́ wá sọ́ọ̀tì lábẹ́ta bí wọ́n rí fún lóhùn náà fi wọ́n rí fún ọ. lójú àwọn àdéhùn bọ̀ọ̀lá òjíṣẹ́ ọlọ́run bá èèyàn pàtàkì ní lójú gbogbo pásítọ̀ èèyàn pàtàkì ní Musiliu. abẹ́rí ọkùnrin ẹ̀ láti 26 December 2023 ibi láti bọ́rọ̀ yìí ìdẹ́kúnlé pẹ̀lú tí ó sì ní stéètì wọn. ẹ̀tún wọn ó tún kò ní aláwọ̀ látúnṣe December 24 bàbá tún ní the president reputation ìbọ̀ MC reputation ìbọ̀ MC. Láti unity Sherman, branch Sherman, treasurer, state Sherman. Ó ti wá ní president sẹ́yìn. Ta ló ní rẹ́ẹ̀dì nínú national? Aláwọ̀ ṣáàjú mi kò sí. Musiliu wọ́n lọ́mọ, àkàndá ilé ìlú máa lè ẹni tọ́lọ́run dá. Bẹ́ẹ̀yàn bá kọ̀ nínú ẹ̀. Ìlàyé aláwọ̀ sáàdì ìṣòro òun ló kú sí. Ọ̀rọ̀ ò lè sọ lọ́wọ́ ọba wọn kan ṣọ̀tẹ̀ lásán. Ọ̀rọ̀ ò lè sọ lọ́wọ́ ọba kan ní ìtẹ̀lé. Ọ̀rọ̀ wẹ́, ọ̀rọ̀ mi, ọ̀rọ̀ mi, ọ̀rọ̀ wẹ́, ọ̀rọ̀ mi, 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 alábí ọ̀rọ̀ wẹ́, ọ̀rọ̀ wẹ́, ọ̀rọ̀ mi, ọ̀rọ̀ lawyer 100 agbábí àká gbogbo kálẹ̀ nígbà yẹn alọ́ta mọ́sùn mẹ́bà kálẹ̀ àgbà ó gbogbo àmọ́jọ ẹ̀ gbogbo kálẹ̀ nígbà yẹn ẹ̀kọ́ kọ́lẹ̀ mọ́sùn ìyẹn mi sọ̀rọ̀ aláwọ̀ ọ̀rọ̀ mi ó Hey,
kejì o lọ́dún bọ̀ ó ń bọ̀ ẹjẹ́ kó rí bí kíláàsì o ó tún bọ̀ ẹjẹ́ kó rí bí kíláàsì o ó tún bọ̀ ó tún bọ̀ 2021 oṣù ní sọ́dọ̀ ló ká gbọ́ rẹ̀ fẹ́ẹ́ tú gbogbo oṣù ní sáfẹ́ àwọn ìṣòkan ẹ má jẹ́ ká sí ebe yìí bàbá lábìlá o lẹ́gbọ́dọ̀ bàbá méjì wọ́n bá dàrí méjì tó máa ń lo òkú sẹ́ni lè máa pè bàbá lábìlá ẹbí ló gbọdọ̀ ẹni tí ẹnu bá ṣe gbogbo orí ìjọba bàbá lábìlá ìfẹ́sí bẹ́ẹ̀ni ìfẹ́sí bẹ́ẹ̀ni ìfẹ́sí bẹ́ẹ̀ni. ọdún mẹ́ta ìdè ọmọlẹ́yẹlé ìjọba ló kò sí sọ́la ló ká lọ rẹ̀ ọlọ́dẹ kúrò nínú ìwúlò ìkàlẹ̀ ọmọdé orí house of bread àwọn ni wọ́n wà láwùjọ ọlọ́dẹ bọ̀ ọdún máa ti bí ọmọ òkú níbẹ̀ ọmọ àdìbòdì ọmọ kóró wa lọ́dà mi ni ọmọ káńtà ọmọ ẹ̀kọ́ lẹ́nu lọ́ba ọlọ́dẹ kú bẹ́ẹ̀ bá wà sọ̀rọ̀ wá fẹ́ fìlì ọlọ́dẹ ní transport ọmọ ọ̀gá sẹ́kẹ́tìrì tó ní local government ọ̀gá ìlú kan. Gbogbo ọdún tí oṣooṣù ní sílé tó kò gbogbo nínú kí ẹ̀yin ẹ̀fọ́ wọ́n sọ̀wọ́ kọ̀ǹtẹ̀tẹ̀sọ̀ ìkàlẹ̀ olú ọmọ akínsọ̀yà pẹ́sílẹ̀ ọ̀gá wa ó sì sílé ìkọ́nà vice president fáfúwé táyé kankan secretary aláyọ̀ sáfì aláyọ̀ sáfì gòkè wíyànjú lókùn ọ̀rọ̀ kápálì onílé wọ́ọ̀dù lókùn ọ̀rọ̀ mọ́sálàmì ìlú ẹ̀mí fọ́fẹ́ ẹ̀mẹ́sọ̀ ọ̀rọ̀ fún owó délé délé ilé ọ̀rọ̀ ìgbọ̀ àdìwà sí ìdájọ́ ìkọ̀tọ̀ àdìfẹ́fẹ́ ọmọ òkúta sílvà àbí kàkà ìrà ìbọ̀mí tí àtìsá ìdí àdìkáró ìbọ̀ ọ̀yẹ̀wà lọ́dún lè máa so àtúnyẹ̀wà lọ́dún tó lọ máa ní ọ̀dọ̀ tó láwọ́ àwọn àti ẹ̀wà wọn ní fẹ́ lórí ìṣe wa o wọn ní fẹ́ lórí ìṣe wa. Ẹ̀sì bọ́lá àti pẹ́trò ẹ̀sì bọ́lá ẹ̀rọ ọdẹ wọlé dọ́tọ̀ ẹ̀sì bọ́lá ẹ̀rọ ṣáàtì ìyọ́pọ̀ ẹ̀rọ ẹ̀sì bọ́lá ẹ̀rọ àwọn oníṣègùn onílẹ̀ àgbàdàn àbí ọwọ́ ẹgbẹ́ ọ̀tọ̀ ọ̀rọ̀ bọ̀ kálẹ̀ yàbọ̀ ọ̀nù.